ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbí tẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yìí o. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ̀kúlé là ń kára alé ẹ̀rẹ̀ wá báyìí náà là ń kérò ọ̀nà àkìyín wípé kò dédé àkókò yìí o a kó àjá àjò a kó ìgbìyànjú kó lè dáa fún gbogbo wa tí gbogbo wa ń gbà á dáa fún wa kò ní bàjẹ́ fún wa láṣẹ Elédùmarè. ẹ tún kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò yìí lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dì. ilẹ̀ gbogbo tẹ́ ẹ wà tẹ́ ti ń wò wá, ilẹ̀ ìtura lélẹ́dùà yóò ṣe fún wa. kódà ilẹ̀ gbogbo tá à ń tẹ̀ yẹn ire bẹ̀ ló máa jẹ́ tiwa o, kò ní nira mọ́ kó wa wá láṣẹ Elédùmarè. àárire mú wálé lágbára ọba mi òkè. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, Ìṣọ̀lá Akérèfínú sọgbọ́n oyè nẹ́kan ló kọ bàbá mi, ṣùgbọ́n àwọn èèyàn á máa nífẹ̀ẹ́ àti máa pè mí ní Olómi Ọgbọ́n. mò ń kí yín lẹ́ẹ̀kan sí i. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wò mí lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ bá mi subscribe sórí ìkànnì yìí o. ẹ̀yin tẹ̀rẹ̀ tí ń wò wá ní gbogbo ìgbà tẹ́ ẹ̀ tí subscribe, ẹ bá wa subscribe. bẹ́ẹ̀ bá ti subscribe tán, aago kékeré kan wà ń bẹ̀, ẹ bá wa tẹ̀ ẹ́. tí ẹ bá ti tẹ aago yẹn, ohun tó kàn máa sọ fún yín ni wípé a ti wà lórí agbágbé, a ti gbé fọ́nrán fídíò wá sórí ẹ̀rọ alátagbà YouTube yìí. ṣé rí nǹkan tí mo fẹ́ mú wá fún yín ní àsìkò yìí, òun náà ni nǹkan tí àwọn eléré orí ìtàgé tí wọ́n ṣe sinimá àgbéléwò tí wọ́n máa ń pè ní behind the scene. ní kòpẹ́kòpẹ́ sínú oṣù yìí náà ni wọ́n ṣe ọdún ìbejì ní Gbúọ̀rà. ẹ mọ̀ pé lágbàáyé ìlú tí ìbejì pọ̀ sí ìlú Igbóọrà ni. ìlú kan nínú ìlú tó wà lábẹ́ Ọ̀yọ́, òun ni Gbúọ̀rà jẹ́. ìlú yẹn ló jẹ́ pé ìbejì ni o, ìbẹ́ta ni o, kọ́ máa bímọ ní méjì méjì ló pọ̀ sí jùlọ lágbàáyé. fún ìdí èyí wọ́n máa ń celebrate ẹ̀, world celebration ni. Aláàfin Ọ̀yọ́ lolórí olùgbàlejò tí Olú Igbóọrà sì jẹ́ olùgbàlejò. gbogbo Aláàfin Ọ̀yọ́ tó bá wà lórí àpèrè máa lọ ọbẹ̀. Aláàfin Ọ̀yọ́ lọ sí ìlú Igbóọrà. ẹ wá wo nǹkan tí àwọn ọ̀dọ́ Igbóọrà tí wọ́n fojú Aláàfin Ọ̀yọ́ rí. mo fẹ́ kẹ́ kọ́kọ́ wò ó ná kó tó di pa tẹ̀ sọ̀rọ̀ lé lórí o. nítorí ẹ̀ mo ṣe pè ní behind the scene. fọ́nrán fídíò yóò lọ káàkiri. ohun tó ṣẹlẹ̀ níbi ayẹyẹ la rí, ṣùgbọ́n ohun tí àwọn ọ̀dọ́ yìí máa pọ̀ gan. wọ́n pọ̀ débi pé wọ́n tilẹ̀kùn mọ́ mọ́tò Aláàfin Ọ̀yọ́ pé mọ́tò Aláàfin Ọ̀yọ́ ò lè jáde ni. àwọn ọ̀dọ́ yìí wọ́n dá Aláàfin Ọ̀yọ́ dúró sínú ọkọ̀ tí wọ́n ti géètì fíìdì tí wọ́n lò. àwọn ọlọ́pàá yin tear gas, àwọn ọ̀dọ́ yìí ò kúrò lẹ́nu géètì. àwọn sójà ṣẹ̀ wá yìnbọn sókè, wọ́n yìnbọn lé àwọn ọmọ ìlú yín. ọba ìlú, ọ̀dọ́ ìlú tilẹ̀kùn mọ́ ọba ìlú. ọba ìlú, àwọn sójà tí ń tẹ̀lé ọba ìlú, wọ́n wá yìnbọn sókè lé àwọn ọmọ ìlú ẹ̀ kúrò. mo fẹ́ kẹ́ kọ́kọ́ wo fọ́nrán fídíò yẹn ná kémi tó sọ ojú ìwòye mi pé kí la ló dé tí kábíyèsí ò lè bọ́lẹ̀ bá wọn sọ pé kí ló ṣẹlẹ̀. ẹ kọ́kọ́ lọ wo fọ́nrán fídíò yẹn. tá ẹ bá wá wo fọ́nrán fídíò yẹn, tá a wò ó, ìkan lára àwọn ọmọ ọ̀dọ́ ìlú yẹn náà ló lúgọ síbì kan o tó sì ń ṣe fídíò. ẹ lọ wò ná, tá a bá wò tá a dé ká wá wo ohun tá a sọ lé lórí. Aláàfin ni yàrá. káwọn ilé máa lu àwọn kinní o. kó má lọ di wọ́wọ́wọ́ o.
láì ọbẹ̀ dára lálẹ́ security ó yìnbọn o security lè fẹ́ yìnbọn o. kò sí kẹ̀kẹ́ kò lè yìnbọn. wàhálà wọn ti fẹ́ bò ó security yẹn máa yìnbọn sókè o. mọ́tò máa lọ ní. àbàtẹ́kùn ọ̀nà máa bá fà. ìwọ̀n tí wọ́n ń bá bọ̀ yẹn. wọ́n máa bẹ̀ wọ́n ní. ọmọ wọ́n gbọ́dọ̀ jà wọ́n máa bẹ̀ wọ́n ní. ẹ sọ wọ́n ti yin tear gas báyẹn. wo gáàsì yẹn wo bí tó lọ́ọ́ dún. ìgbà yẹn ló wà báyìí ó ṣe é ṣe. wàhálà wọn ti géètì o wọ́n ti géètì máa láàfin o. wàhálà wà báyìí. báwo bí tí gáàsì yẹn ti lọ ọdún lẹ́yìn náà. wọ́n fẹ́ ká láàfin lu ara o. wọ́n ti géètì máa láàfin o wọ́n fẹ́ ká láàfin lọ o. àgbà ká súnmọ́ wọn díẹ̀. tí a gà sí. ló wà kíá. ọmọ yìí máa gbẹ̀rẹ̀ sí bó o. èló ló bá fẹ́ fún wọn bẹ̀rẹ̀ ní sí. èló ló fẹ́ fún wọn báyìí. àwọn security ó yá àwọn àmì ti dé. ó ń lọ. wọ́n ní jà. nínú gbé ọ̀rà. wọ́. aláwọ̀ ti ń yìnbọn sókè. èrè ìbílẹ̀ àbá ní lásán ojú òtónú kò tó. èébí lásán ni. tear gas wọ́n ti fi tear gas yẹn má jò bẹ́ẹ̀ lójú o. ẹ jẹ́ mọ́ kí yín káàbọ̀ láti ibi fọ́nrán fídíò tí ẹ wò yẹn. ẹ rí fọ́nrán fídíò yẹn is like 2 minutes plus. láìsọ olóṣèlú tó jẹ́ pé àwọn olóṣèlú ni wọn ò lè wọ ṣàṣà lólóṣèlú tó lè wọ agbègbè ẹ̀ wá tí wọn ò ní sọ̀kò fọ́ gíláàsì mọ́tò ẹ̀. ká wá sọ pé àwọn ọ̀dọ́ ìlú yẹn wọ́n yọ̀ sí kábíyèsí lọ́rùn bóyá wọ́n béèrè fún nǹkan kan. ẹ mọ̀ àwọn ọ̀dọ́ náà ọ̀dọ́ kan bí ọ̀dọ́ àwùwọ̀ ọ̀dọ́ kábíyèsí ẹ fi nǹkan lẹ̀ kábíyèsí kan wọn ò fi nǹkan lẹ̀. àwọn ọ̀dọ́ yẹn wá tẹ̀lé mọ́tò yẹn títí wọ́n tẹ̀lé mọ́tò yẹn dé ẹnu géètì fíìdì skul tí wọ́n lò láti fi ṣe ọdún ìbejì ní igbó ọ̀rà. ẹ wo òdìlé àwọn ọlọ́pàá ò lè dá àwọn ọ̀dọ́ yẹn dúró. ṣé ẹ rí bí wọ́n ṣe tò tẹ̀lé mọ́tò yẹn láti ibi tí mọ́tò yẹn ti mọ́tò yẹn convoy Aláàfin. wọ́n wá tẹ̀lé dẹnu géètì wọ́n wá ti géètì pa. This is a new experience and another thing entirely. kò hàn sí gbangba fọ́nrán fídíò yìí gan èmi gan kò come across ẹ̀ ní. pé so ikọ̀ ilé ìṣẹ̀lẹ̀ lábẹ́lẹ̀ báyìí. àkọ́kọ́ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ni kí ló dé táwọn ọ̀dọ́ yẹn fi ṣe báyẹn. ìkejì àwọn ọ̀dọ́ yẹn wá ṣe báyẹn kí ló dé tí Aláàfin Ọ̀yọ́ tí ò nígboyà láti bọ́lẹ̀ láti àdírẹ́sì wọn. ìkẹta kí làwọn ọ̀dọ́ yẹn lè fẹ́ tí Aláàfin Ọ̀yọ́ ò fún wọn. ìkẹrin ibẹ̀ ni wípé agbára àwọn ọlọ́pàá kò ká àwọn ọ̀dọ́ yẹn. àwọn ọlọ́pàá yin tear gas sáwọn ọmọ ìlú yín lára ipe kó ta wọn lójú kó lè kúrò lọ́nà. bí ìgbà tí ọmọ sọ fún bàbá rẹ̀ pé bàbá mi ò ní jẹ́ kó o lọ o ì fún mi lówó oúnjẹ o. bàbá wàá pàṣẹ fún ọlọ́pàá tó wà lẹ́gbẹ̀ẹ́ pé dá tear gas sí lójú. ṣé a máa sọ pé nǹkan táwọn ọ̀dọ́ yẹn ṣe kò dá
perspective oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ó yọ̀ ni èló ni gbogbo wọn fẹ́ gbà ń bẹ̀ tí kábíyèsí Aláàfin tó bá gbé 100,000 naira fún wọn 100,000 naira tí wọ́n bá gbé fún wọn èèyàn kan kò lè gba 10,000 èèyàn kan ò lè gba 10,000 ẹni bá gba 5,000 naira nínú ajẹni tó owó yẹn kọ́kọ́ wà lọ́wọ́ ẹ̀ wọ́n kàn ń yọ̀ ni yíyọ wọn yẹn is like kò wá wà appreciated wọ́n bá dá sí wèrè ó di wèrè la fi ń wò wèrè la fi tó ṣẹlẹ̀ kú nìbàdàn wèrè tó kọ wípé wọ́n fi ń wo wèrè yẹn wọ́n ò fi wò nìbàdàn wọ́n wá lọ parí ẹ̀ sí Gbọ́ra wọ́n lọ fi wèrè wo wèrè ń Gbọ́ra. lẹ́yìn tí àwọn ọlọ́pàá àwọn kí lorúkọ ẹ̀ àwọn ọ̀dọ́ yẹn they are fearless wọn ò bẹ̀rù ọlọ́pàá wọn ò bẹ̀rù àwọn ọlọ́pàá nítorí ẹsẹ̀ wípé àwọn ọlọ́pàá yin tí a gàsì sókè wọn ò kúrò not until ìgbà tí àwọn army àwọn sójà tí wọ́n wá dé ṣé ẹ gbọ́ bí wọ́n ṣe yin ìbọn sókè ṣá ẹ gbọ́ bí wọ́n ṣe yìnbọn sókè okay assuming ẹ jẹ́ ká wá ní assumption ká wá assume nǹkan tí òde òní ṣẹlẹ̀ lágbára lọ́wọ́ ọba òkè àṣetá àbò òní bà wọ́n. Aláàfin ni yàrá káwọn ilé máa lu àwọn kìíní o. kó má lọ di wọ́wọ́wọ́ o. ọ̀ nígbà. láì wọ́n fẹ́ dára lálẹ́ security ó yìnbọn o security ilé ìfẹ́ yìnbọn o. kò sí kẹ̀kẹ́ kò lè yìnbọn. wàhálà wọn ti fẹ́ bò security ẹ̀ máa yìnbọn sókè o. mọ́tò máa lọ ní. àbàtẹ́kùn ọ̀nà máa bá fà. ìwọ̀n tí wọ́n ń bá bọ̀ yẹn. wọ́n máa bẹ̀ wọ́n ní. ọmọ. wọ́n gbọ́dọ̀ jà wọ́n máa bẹ̀ wọ́n ní. sọ wọ́n ti yin tear gas báyẹn wo gáàsì yẹn wo bí tó ń lọ. ìgbà yẹn ló wà báyìí ó ṣe é ṣe. wàhálà wọn ti géètì o wọ́n ti géètì mọ́ Aláàfin o. wàhálà wà báyìí báwo bí tí gáàsì yẹn ti lọ ọdún lẹ́yìn náà. wọ́n fẹ́ Aláàfin lu ara o. wọ́n ti géètì mọ́ Aláàfin o wọ́n fẹ́ Aláàfin lọ o. ara súnmọ́ ọjọ́. já gáàsì. ló wà já. àwọn yìí máa gbẹ̀rẹ̀ sí gbó o. èló ló bá fẹ́ fún wọn bẹ̀rẹ̀ ní sí. èló ló fẹ́ fún wọn báyìí. àwọn security ó yá àwọn àmì ti dé. ó ń lọ. wọ́n ní jà. nínú gbé ọ̀rà. wọ́. wàhálà wọn ti ń yìnbọn lókè. èrè ibi làá máa rí lásán ojú òtónú kò tó. èébí lásán ni. tear gas wọ́n ti fi tear gas yẹn má jò bẹ́ẹ̀ lójú o. àṣìta àbọ̀ ò ní bà wá láṣẹ lẹ́dùnmarè ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé nǹkan tó ṣẹlẹ̀ yẹn bí wọ́n ṣe yìnbọn sókè takotako yẹn àwọn tó ń gbébọn tó sì jẹ́ pé iṣẹ́ wọn òun náà nìkan máa gbébọn tó fi dáàbò bo àwa náà lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn náà ní ṣìbọn yìí o ṣùgbọ́n bá ṣe yìnbọn takotako sókè yẹn nǹkan tá a rò tó bá lọ ṣẹlẹ̀ ńkọ́ ṣé wọ́n wá sọ pé nítorí pé àwọn ọ̀dọ́ ìlú Gbọ́ra wọ́n fẹ́ gbà nǹkan lọ́wọ́ kábíyèsí Ọọ̀ni wọ́n fẹ́ gbà nǹkan lọ́wọ́ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àwọn tó sì jẹ́ sójà lẹ́yìn Aláàfin Ọ̀yọ́ wọ́n wá yìnbọn sókè nítorí rẹ̀ ló ṣe wá bà kan bẹ́ẹ̀ nìkan àní rírú rẹ̀ láṣẹ lẹ́dùnmarè
ṣé mo wí pé ìyàtọ̀ tó wà láàrin àwọn olóṣèlú àti àwọn lọ́balọ́ba ó pọ̀ lónírẹ̀ẹ́rẹ́ gan nítorí pé àwọn olóṣèlú wọn ní sáà tí wọ́n máa lò ṣùgbọ́n àwọn lọ́balọ́ba àwọn lọ́balọ́ba àsìkò tó máa lò títí láéláé òun náà ni wọ́n máa lò lórí àpèrè tí wọ́n wà yẹn títí láéláé lásìkò tó máa lò lórí àpèrè tí wọ́n wà. That is the reason why tí a máa ṣe ń sọ wípé ìbáṣepọ̀ tó gbọ́dọ̀ wà láàrin ọba ìlú àti aráàlú ó gbọ́dọ̀ jẹ́ ìbáṣepọ̀ tó dánmọ́rán dáadáa nítorí wípé àpèrè yẹn ni a fi pè wọ́n títí tí wọ́n máa fi wọlé kalẹ̀ sùn. Èló wà ní kábíyèsí fẹ́ fún wọn tí ó wà lè tó bẹ̀ tó fi mú káwọn ọ̀dọ́ ìlú nílùú gbọ́ra tí wọ́n wá lọ ti géètì mọ́ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ pé Aláàfin Ọ̀yọ́ ò ní jáde sẹ́ yà ló débẹ̀ kò wá sí ohun tó lé ń bẹ gbogbo wa là ń gbowó ọmọlé ìyẹn ò ń sọwọ́ kì í ṣe pé àwọn ọmọ ọ̀tá nítorí pé Aláàfin Ọ̀yọ́ àti gbọ́ra ìlú ni ẹ wá wò ó pẹ̀lú gbogbo bí wọ́n ṣe yin tear gas àti bí wọ́n ṣe yìnbọn sókè tí wọ́n lé gbogbo àwọn ọ̀dọ́ yẹn kúrò nísìn tó bá di ọdún tó ń bọ̀ wọ́n máa sọdún ìbejì again. Ìlú kan so lágbàáyé ní gbogbo àgbáńláyé pátápátá tí ìbejì pọ̀ sí òun náà ní gbọ́ra ẹ̀ ó máa sọdún ìbejì bẹ́ẹ̀ sì rèé Aláàfin Ọ̀yọ́ òun ni olórí olùgbàlejò he will be there ó máa wà ń bẹ̀. Ṣé Aláàfin Ọ̀yọ́ tó máa wá lè wá àbí ṣé a máa tún sọ pé wọ́n máa rán yàn wá ni? That is the reason why I said it is behind the scene. Fọ́nà fídíò yóò lọ káàkiri látàrí pé látàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nítorí pé bí nǹkan ṣe lọ during that program òun ni gbogbo àwọn nǹkan tá à ń rí. Ó làwọn nǹkan tá à ń rí. Èmi náà kọ́ come across this video ni. Eléyìí máa burú jáì. Tear gas lọ́kọ́kọ́ yìn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní yìnbọn takò. Mi ò lè ka iye ìgbà tí wọ́n yìnbọn yẹn. Ìgbà tó ẹ̀rí pẹ́ni tó ń ṣe fídíò yẹn ìgbà tó yá gan òun gan ara sáfù ẹ̀mí ara ẹ̀ ni. Àfi kélédùmarè ó ṣàánú kọ́lọ́run ó dìde kó bá wa tú gbogbo nǹkan kó bá wa tún ṣe. Lójú ìwòye tèmi èmi ò rí nǹkan tó lè ń bẹ̀ kí ló ṣẹlẹ̀? Olóyè kan ẹ bá yọjú sí wọn kí ni tí wọ́n fẹ́ ohun tí wọ́n bá fẹ́ kí ẹ jẹ́ ká mọ̀ ohun tó bá fẹ́ pátápátá ó jẹ́ 50,000 gbélé wọn lọ nígbà bá gbélé wọn lọ èèyàn kan ò lè gba 10,000 naira láìláì nígbà bá bẹ̀rẹ̀ sí ní pé kódà bá gbé 100,000 fún wọn lọ ṣùgbọ́n bá gbélé wọn lọ wọ́n á fẹ́ ròyìn Aláàfin Ọ̀yọ́ wọ́n á ròyìn rẹ̀ Aláàfin Ọ̀yọ́ ó ń ṣe nọ́mà. Ṣùgbọ́n irọ́ Aláàfin wọ́n ṣà máa gbọ́rọ̀ òbọn láàrin ìlú táwọn èèyàn wà àwọn náà wá ògbà kí ló dé tẹ́ máa yìnbọn tí wọ́n ń sọdún lọ́wọ́ ọdún tí wọ́n ń ṣe nínú ìlú yẹn nìyẹn náà tí wọ́n fi dá wọn mọ̀ nǹkan tó dá wọn mọ̀ fún nínú ìlú yẹn nìyẹn. Àwọn ọ̀dọ́ yẹn fárí yá ọ yarí kanlẹ̀ o wọ́n yarí kanlẹ̀ gan ni. Elédùmarè yóò bá wa yanjú gbogbo ẹ̀ sí dáadáa Ọlọ́run ó sì sọ wa di ju ọdún tó ń bọ̀ lọ. Ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ ọgbọ́n àtòyè Elédùmarè á túbọ̀ máa fi jíǹkí kábíyèsí wa. Ṣùgbọ́n gbogbo àwọn pọ́ìntì tèmi rí ṣàjọ orin mo ti là kalẹ̀ yẹn o kí ló dé táwọn ọlọ́pàá máa fi yin tear gas wọn ò ṣe kọlù sí kábíyèsí o wọ́n ti géètì pamọ́ kábíyèsí ni kí kábíyèsí ṣẹ́tù wọn. Kábíyèsí ò yọjú sí wọn ò bá wọn sọ̀rọ̀ àwọn sójà yìnbọn sókè lásìkò ìyìnbọn sókè yẹn ó ṣeé ṣe possibility wà káṣíta àbò bá yàn a máa dúpẹ́ pàṣíta àbò bá yàn kankan. Àsìkò tí wọ́n yin tear gas bí ọlọ́pàá ò bá kíyèsí bó bá lọ yìn sójú èèyàn ó ṣeé ṣe kójú èèyàn kan fọ́
a máa dúpẹ́ lọ́wọ́ Elédùà láìsí olóṣèlú. Olóṣèlú ni wọ́n máa wò pé bóyá àwọn opponent mi wà ń bí ìbàyẹ̀ má jẹun bọ́lẹ̀ o, àwọn aráàlú yín ni, àwọn ọmọ ìlú yín. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, Oyènẹ́kan ló kọ bàbá mi, olómi ọgbọ́n lọ́wọ́ èèyàn ń pè mí. Ẹ má gbàgbé, ẹ bá wa subscribe, ẹ bá wa share, ẹ jẹ́ ó délé kẹjọ doko. Ayé sì wà láti gbé ìpolówó ọjà yín wá sórí ìkànnì olómi ọgbọ́n TV yìí. Ẹ má sì gbàgbé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ nawọ́ àánú sí wa lórí studio tí à ń bá bọ̀ yìí. Nọ́mbà wa náà ni ó pè wá títí dìgbà tá a fi pàdé láyọ̀ àtàláfíà lápàdé láṣẹ Elédùmarè. Ó dàbọ̀.